kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ mi ni Yéwándé Babalọ́lá. Mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa Ọmọ Yorùbá ni mí. Lórí ètò tẹ́ ti máa gbọ́ nípa èdè àti àṣà Yorùbá, níbi tí a ti máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ènìyàn ńláńlá àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká yín. Tí ẹ bá fẹ́ kí a wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú yín, ẹ lo nọ́mbà tó wà ní orí fọ́nrán wa yìí. Ẹ ṣé. Kí ni ìyàtọ̀ nínú ààrẹ àti ààrẹ? Ọmọ olè tó bá ń dájọ́ ó ń kánjú ni. Ṣé ti níyàwó? Tá a bá nífẹ̀ẹ́ parọ́, ọdún tó ń bọ̀ ló máa pé 20 ọdún. Ẹ ṣe dúró ìbáyìí kí tó mọ̀ bóyá a fẹ́ bá yín wọ́n mọ́ kan. We never run from truth. Adúró ṣinṣin for the future of our land. Ọmọ Yorùbá ni. Kí lorúkọ yín? Orúkọ mi ni Babatunde Awoyemi. Àwọn èèyàn wá ń pè mí ní Onireke. Ó dáa, níbo lẹ̀ ń gbé? Bẹ́ẹ̀ bá gbọ́ bá ṣe pé Onireke, ó túbọ̀ sí pé ọmọ Ọ̀tún Èkìtì níjọba ìbílẹ̀ Mọ̀bà l'Èkìtì State. Ó dáa. Tí n bá wá sọ pé iṣẹ́ wo lẹ̀ ń ṣe ní pàtó? Iṣẹ́ tí mò ń ṣe wọ́n fi ń pè yín lónírèké torí ó ti pẹ́ tí mo ti ń gbọ́. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe tí wọ́n fi ń pè yín lórúkọ yẹn? Ẹ bá gbọ́ Onírèké, ó jẹ́ gẹ́gẹ́ bí mo sọ fún wa pé ọmọ Ọ̀tún lára àwọn tó ń gbé àṣà àti ìṣe wa ga nílùú Ọ̀tún Èkìtì. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ni pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò. A ti wá tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ yìí? Tá a bá nífẹ̀ẹ́ parọ́, ọdún tó ń bọ̀ ló máa pé 20 ọdún. 20 ọdún bẹ́ẹ̀ni tá a bá ní parọ́. tí ẹ ti ṣe iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Ó dáa. 20 ọdún yẹn ti gùn gan. Tí n bá wá ní kí n bèrè, mo mọ̀ pé ó dáa, ojú yín dán. Kò yẹ kí mi fẹ́ bèrè nípa àwọn nǹkan dáadáa tẹ́ ti rí. Kí ni àwọn ìyíriwò tẹ́ ti rí? Kí ni àwọn ìyíriwò tẹ́ ti rí? Tí a pè ní challenges tẹ́ ti rí lẹ́nu iṣẹ́ yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìdojúkọ tí a rí lẹ́nu iṣẹ́, ẹ mọ̀ pé ìgbà tí èèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan, àwọn tó máa bú pé ọ̀lẹ ni kò ní nǹkan ṣe ni ṣé nǹkan tó yẹ kó ṣe nìyẹn. Ẹ pọ̀ gan-an. Mo jẹ́ nìkan tó yẹ pé tí n bá ti wà nú ọjà mi ò ń ru ọjà. Nǹkan tí n bá fẹ́ rà lọ́lé gangan pẹ̀lú owó tó wà ní àpò mi ló máa ń jẹ́ nǹkan tí mo fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ wípé kì í sọ̀rọ̀ sí ẹni tí ò tiẹ̀ yẹ kó búyàn tí ò tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ sí èèyàn kó sọ̀rọ̀ sí but torí pé àwọn ariwo ọjà tó yẹ pé ibi tí à ń lọ ló jẹ́ ibi tá a kojú sí ó jẹ́ okùnfà tó ràn wá lọ́wọ́. Tí bá wá béèrè lọ́wọ́ yín pé ṣé ti níyàwó? Torí bẹ́ẹ̀ ṣe dúró ìbáyìí ó yẹ káwọn ènìyàn máa ṣẹ́jú sí yín gan. Ṣé níyàwó? Kí tó mọ̀ bóyá a fẹ́ bá yín wọ́n mọ́ kan. Ṣé níyàwó? Ẹ sọ fún wa. Ẹrù gàbàrí ó kúrò ní sọ̀mí. Ẹrù tí gàbàrí bá ti gbé kò ní sọ̀mí àlà. Tẹ́ ẹ bá ti wọ ọwọ́ báyìí ti rí pé olóòtú ni. Ó dáa. A ti tó bí ọdún mélòó báyìí tẹ́ ẹ ti ṣe ìgbéyàwó? Tá a bá ní parọ́, ó ń lọ bí ó ti lé lọ́dún 15. 15? Ó ti lé. Kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nínú ọdún tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti ìgbà tẹ́ ti torí tàbáwò náà ìyàtọ̀ ò pọ̀ púpọ̀. Tá bá ní ká sọ ní pàtó ìgbà tí mo ti wà nílé ìwé polytechnic ní Ọ̀wọ̀ láti ń gbìyànjú pé a dẹ̀ ní mú wọn mọ́lẹ̀ tí wọ́n wá ní kẹ́kì ìyàwó yín fún mi kí n gbọ́. Ẹni tí ẹ mọ̀ ṣe ẹ fẹ́ kí n kẹ́ ń tẹ́ ẹ mọ̀. Ẹ ṣáà kí n gbọ́. Ẹ bá pọ̀ ọmọ Ìpẹ́rẹ́, ọmọ alágbọ̀n kọ̀rọ̀ ó dà, ọmọ amúdàsílẹ̀ mú wọ́n wo fọ́nrán yìí o, wọ́n wá máa ó yẹ kó ní wọ́n máa wú yìí o. ọmọ Olúńlọ́yìn, ọ̀sẹ̀ kan mú Ìrẹmọlúgbòórọ̀, òkòròkòrò àpòyì rẹ̀ tí ó sì balẹ̀ oko ọba jẹmọ. Ọmọ aṣíjú o má gbà adìyẹ tọrọ, ojú ríro kọ́ èsìdálẹ̀ bàbá tó bí wọn lọ́mọ ni. Ó ti tó. Bẹ́ẹ̀ bá ẹjọ́ ìyàwó bẹ́ẹ̀ bá ń wò wá, ẹ̀yin là ń kì í o.
ẹ sanwó oríkì ṣé ká sanwó oríkì àbí ká fi wọ́n lẹ̀. ẹ mọ̀ tí ọmọ olè tó bá ń dájọ́ òun kọjú ni torí eléyìí tí àwọn aládùúgbò kó gan bàbá yà kójú náà ni. ọjà kí ni àwọ̀ tí ìyàwó yín fẹ́ràn jùlọ? Àwọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọ̀ kí ni àwọ̀ tó fẹ́ràn jùlọ?